Kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sétí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín kan náà ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Olórí nínú ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ asòfin Ọpẹ́yẹmí Bámidélé ti kéde síta gbangba wáyàyé wípé kò sí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kankan tí ó yẹ kí ó pàdánù ẹ̀mí rẹ̀ nítorí èsì ètò òṣèlú tí wọ́n figagbága pẹ̀lú ara wọn. Ó tún wá tẹ̀síwájú nínú ìkìlọ̀ rẹ̀ pé kí gbogbo àwọn ènìyàn lọ sọ́wọ́ agbẹjẹ́mọ́wọ́ lórí rògbòdìyàn ètò ìdìbò síwájú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Ìròyìn eléyìí ló gbé jáde síta wípé aya ààrẹ àkọ́kọ́ ti orílẹ̀-èdè Nàìjíríà Olúrẹ̀mí Tinubu yóò lọ ṣe àbẹ̀wò ọlọ́jọ́ kan sí ìpínlẹ̀ Èkìtì ní ọjọ́ àbámẹ́ta tí í ṣe 30 ọjọ́ nínú oṣù karùn-ún May 30th ọdún tí a wà nínú rẹ̀ yìí. Ètò àbẹ̀wò rẹ̀ yìí ní olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ náà lórí ètò ìròyìn Yínká Oyèbọ̀dé sọ síta ní ọjọ́rú ní ìlú Adó-Èkìtì. Ìròyìn yìí tún wá tẹ̀síwájú nípa sísọ bí ètò ìbẹ̀wò náà yóò ṣe lọ lẹ́sẹẹlẹ́sẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Gómìnà ìpínlẹ̀ Anambra Chukwuma Soludo ti ṣàpèjúwe fún gbogbo ènìyàn tí ó sì tún jẹ́ kí ó di mímọ̀ pé ẹnikẹ́ni tí kò bá jẹ́ kí ọmọ rẹ̀ ní àǹfààní láti lọ sí ilé ẹ̀kọ́ pẹ̀lú bí ètò ẹ̀kọ́ ti ṣe di ọ̀fẹ́ ní ìpínlẹ̀ àwọn ti di ọ̀daràn tí ó sì tún ti ṣẹ̀ sí òfin. Soludo sọ ọ̀rọ̀ yìí síta ní ọjọ́rú ní Ọ̀ká nígbà tí wọ́n ń ṣe ayẹyẹ àjọyọ̀ ọdún àwọn èwe èyí tí àkọlé rẹ̀ jẹ́ ọjọ́ iwájú ìsinsìnyí, gbígbé gbogbo àwọn ọmọdé ilẹ̀ Nàìjíríà sókè. Nítorí ìdí èyí, kò sí ọmọ kankan tí kò gbọdọ̀ má lọ sílé ìwé rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Punch. Àjọ tí kìí ṣe ti ìjọba kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Fúnmiláyọ̀ Bámidélé Ọ̀kẹ́ Memorial Foundation FBOMF ti fún àwọn ilé tí ó tó 200 ní ẹ̀bùn oúnjẹ ọ̀fẹ́ láti fi ṣe àjọyọ̀ pọ̀pọ̀ṣìnṣìn ti ọdún Iléyá àti ayẹyẹ ìrántí 30 ọdún 30 years ti ìyá wọn. Àjọ yìí tún fún àwọn ọmọ iléèwé ní àwọn ohun èlò bíi ètò ẹ̀kọ́ láti fi gbógun ti ètò kíkúrò ní iléèwé ní ìjọba ìbílẹ̀ Ayédáadé, Ìṣọ̀kan àti Ìrèwọlé ní ìpínlẹ̀ náà. Alága fún àjọ FBOMF Honorébù Taiwo Olùgà tún tú àṣírí èròǹgbà àjọ wọn náà wípé wọ́n ti gùnlé ètò ìdánilẹ́kọ̀ọ́ ṣíṣe àtìlẹ́yìn fún àwọn tí wọ́n fẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nǹkan ṣíṣe àti ètò ẹ̀yáwó láti fi ró àwọn opó, arúgbó, àwọn ẹni tí ó kù díẹ̀ káàtó fún àti àwọn aláàbọ̀ ẹ̀yà ara láti lè dá dúró. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ tí Ààrẹ Bọ́lá Tinubu gbé síta ní Ọjọ́bọ̀ láti fi sààmì ayẹyẹ ọdún àwọn èwe ló ti ṣe ìlérí tí ó sì tún fi ọkàn àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà balẹ̀ wípé òun yóò rí dájú pé àwọn akẹ́kọ̀ọ́ kéékèèké tí àwọn ajínigbé jí kó sálọ ní iléèwé ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ti Borno láìpẹ́ yìí ni wọn yóò padà sílé láyọ̀ àti àlàáfíà nítorí pé gẹ́gẹ́ bí òun ṣe jẹ́ bàbá àti ààrẹ, òun kò ní gbàgbé tàbí fi àwọn ọmọ akẹ́kọ̀ọ́ náà sílẹ̀ ní ibùba àwọn ajínigbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Alága fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Wizkid Tourist Alhaji Samanu Abubakar ti fi dá àwọn olólùfẹ́ àti alátìlẹyìn ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn lójú wípé ẹgbẹ́ agbábọ́ọ̀lù àwọn yóò padà sí ipò iwájú pẹ̀lú agbára lẹ́yìn ìgbà tí àkókò ìdíje mìíràn bá tún ti bẹ̀rẹ̀ tí òpin sì ti dé bá ipò ìrẹ̀lẹ̀ 2025-2026 Nigeria Premier Football League (NPFL) tí àwọn bọ́ sí. Ó wá tẹ̀síwájú nínú ìpolongo rẹ̀ wípé ẹgbẹ́ Wizkid Tourist tóbi ju àkókò ìdíje lọ. Bí erin àwọn bá tilẹ̀ ṣubú, àwọn kò ní gbàgbé ọ̀nà tí àwọn yóò fi dìde padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìròyìn yìí ló sọ di mímọ̀ fún wa wípé olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ti ìpínlẹ̀ Nasarawa aṣòfin Ahmed Aliyu Wadada ti ké sí alátakò rẹ̀ nínú ètò ìdìbò alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí. Ọ̀gá àgbà yanyan ti iléeṣẹ́ ọlọ́pàá tẹ́lẹ̀ rí Mohammed Adamu Abubakar láti dúró sínú ẹgbẹ́ òṣèlú APC kí ó bàa lè ṣe ìrànlọ́wọ́ fún èròǹgbà ọjọ́ iwájú rẹ̀ síwájú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027.
nítorí pé ọ̀gá àgbà ọlọ́pàá pátápátá tẹ́lẹ̀ rí náà ti kéde bíbọ́ọ̀dì rẹ̀ sínú ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP lẹ́yìn ìgbà tí ó ti fìdí rẹmi nínú ètò ìdìbò alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti ẹgbẹ́ òṣèlú APC fún aṣòfin Wadada. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Ìròyìn eléyìí náà ló tún gbé jáde síta wípé arìnrìn-àjò ọkùnrin ọmọ ilẹ̀ Nàìjíríà kan tí ó wá láti ìpínlẹ̀ Bauchi tí òun náà lọ sí hajj ti ọdún 2026 ni ó dédé gbẹ̀mí mì ní ọjọ́rú ní ìlú Mudalifa ní kété tí ó kúrò ní òkè Arafat. Ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ṣàlàyé wípé kẹ̀kẹ́ onírin ni àwọn òṣìṣẹ́ elétò ààbò ilẹ̀ Saudi fi gbé e kúrò ní agbègbè yìí pẹ̀lú àwọn elétò ìlera ti pàjáwìrì nítorí pé akọ̀ròyìn ìwé ìròyìn yìí tí ó wà ní agbègbè ibẹ̀ rí bí àwọn òṣìṣẹ́ elétò ààbò ti ilẹ̀ Saudi ṣe gbé òkú rẹ̀ kúrò ní ibẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Daily Trust. Mọ̀ọ́ká ajàfúnẹ̀tọ́ ọmọnìyàn orí ẹ̀rọ ayélujára Martins Vincent Osseh tí gbogbo ènìyàn mọ̀ sí Very Dark Man ti fèsì tó lágbára sí ẹ̀sùn tí ó fi kan ààrẹ Bọ́lá Tinubu lórí fọ́nrán èyí tí ó gbé sórí ẹ̀rọ ayélujára. Ó tún fi ẹ̀sùn kan agbẹnusọ fún ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà wípé òun gbé ayédèrú fọ́nrán síta tí ó ní ṣe pẹ̀lú ààrẹ. Nínú àwòrán fọ́nrán náà ló tún ti ṣàlàyé wípé oríṣiríṣi àwọn àtẹ̀jíṣẹ́ ni òun ti gbà tí àwọn ènìyàn sì ń sọ fún òun pé kí òun má dábàá láti padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà mọ́ rárá nítorí àwọn ọ̀rọ̀ tí òun ń sọ láti fi tako àwọn ìjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́jọ́ mìíràn fún àkọ́tún ìròyìn lérèfé láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kàn sí YouTube channel ìròyìn lérèfé. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe. Kí ẹ má tún gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè máa ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.